tilẹ̀ jẹ́ pé ìkíni lásán láti fẹ̀mí ìmoore hàn àti láti dúpẹ́ ni mínísítà ọ̀rọ̀ ètò ọ̀gbìn lórílẹ̀‐èdè yìí tẹ́lẹ̀ tó tún jẹ́ ààrẹ báǹkì ilẹ̀ adúláwọ̀ ìyẹn African Development Bank lásìkò yìí ìyẹn ọ̀gbẹ́ni Akínwùmí Adésínà bó tilẹ̀ jẹ́ pé àbẹ̀wò ìdúpẹ́ àti ìkíni ló lòun ṣe sílé ààrẹ àná lórílẹ̀‐èdè yìí ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ṣùgbọ́n tí àwọn tó mọ̀ sí ọ̀rọ̀ náà tí wọ́n ti ń jẹ́ kó di mọ̀ wípé ọ̀rọ̀ náà kọjá àbẹ̀wò lásán àti pé àwọn alágbára kan wọ́n ti ń ti Akínwùmí Adésínà lẹ́yìn wípé kóun náà kó jáde fún ipò ààrẹ orílẹ̀-èdè yìí lọ́dún 2027. ẹ rántí pé lọ́jọ́bọ̀ ìyẹn ọjọ́ tọ́sí ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ìní Akínwùmí Adésínà ló gbé sórí ẹ̀rọ ayélujára wípé òun lọ ṣe ráńkàdédè kẹ́mi ọlọ́gbọ̀n babakẹ́pẹ́ sí ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ní ilé ẹ̀ tó wà ní ìlú Kaduna táwọn èèyàn tó ń ṣàbẹ̀wò sí ìyẹn àwọn olóṣèlú lẹ́nujọ́ mẹ́ta yìí tó sì jẹ́ pé níṣe ló gbé àwòrán síta nípa bó ṣe ń dọ̀bálẹ̀ gbalaja síwájú Buhari tí Buhari fà á dìde táwọn méjèèjì sì tún jọ ń dì mọ́ra wọn nínú ọ̀rọ̀ tí Akínwùmí Adésínà tó kọ sórí ẹ̀rọ ayélujára ló ti jẹ́ kó di mímọ̀ o wípé òun lọ fẹ̀mí ìmoore hàn sí Muhammadu Buhari ni nítorí pé lásìkò tí ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí ọ̀mọ̀wé Goodluck Jonathan tó yan òun tó fi orúkọ òun sílẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó lè di ààrẹ ilé ìfowópamọ́ ilẹ̀ adúláwọ̀ African Development Bank oní Buhari tó gbàjọba lẹ́yìn ẹ̀ má ṣàtìlẹ́yìn fóun oní lásìkò tí ojú ogun tó ń le tàn ń gbèrò láti yọ òun Buhari tó ṣàtìlẹ́yìn fóun yàtọ̀ sí eléyìí ó nígbà tóun tó fẹ́ ṣe sáà kejì tóun lò lọ tó ti fẹ́ parí yìí níṣe ni Muhammadu Buhari ló mà tó dúró tóun tó lu gbogbo agbára ẹ̀ tóun fi jáwé olúborí fún sáà kejì Akínwùmí Adésínà wá ní gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí wọ́n ní ẹni aṣelóore tí ò dúpẹ́ ó dàbí ọlọ́ṣà kónilẹ́rù ni ó ní ìdí ẹ̀rí o tóun fi ṣàbẹ̀wò sí ajagunfẹ̀yìntì Muhammadu Buhari láti wá kí àti láti wá fi ẹ̀mí ìmoore hàn sí i. bó tilẹ̀ jẹ́ pé gbogbo àlàyé tí Akínwùmí Adésínà tó ṣe lélẹ́yìí ṣùgbọ́n tí ariwo ńlá mà sọ tí àwọn tó mọ̀ nípa òṣèlú jẹ́ kó di mọ̀ pé àwọn alágbára kan wọ́n ti ń ti Akínwùmí Adésínà pé kóun náà fìfẹ́ hàn sí ipò ààrẹ wọn ni táwọn alágbára náà rò ní pé yóò dára láti wọ́ ọmọ Yorùbá mi láti fi igagbága pẹ̀lú Tinubu nínú ètò ìdìbò ọdún 2027 láti pín ìbò Tinubu ní ilẹ̀ Yorùbá nítorí tí wọ́n láwọn alágbára náà ti ṣiṣẹ́ ní ilẹ̀ Haúsá láti má ṣe jẹ́ kí Tinubu ríbò tó sì ní tó bá ti rí ọmọ Yorùbá tó lè fọ́ ìbò Tinubu nílẹ̀ Yorùbá ilé ìlú ò jẹ́ kí wọ́n lè jáwé olúborí ní ìrọ̀rùn bẹ́ẹ̀ la gbọ́ pé Akínwùmí Adésínà ní àwọn alágbára náà ni wọ́n ń tì ní ìkọ̀kọ̀ ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n sì wà lẹ́nu ẹ̀ o ìdí rèé tá a sì gbọ́ pé wọ́n fi ní kó ṣàbẹ̀wò sí Buhari náà nítorí pọ́n gbàgbọ́ pé nínú gbogbo àwọn alágbára tó wà ní ilẹ̀ Haúsá Buhari ló sì ní èrò àti àwọn olólùfẹ́ jù láàrin àwọn tálákà ní ilẹ̀ Haúsá èyí àgbọ̀pọ̀n ó jẹ́ kí wọ́n ní kí Akínwùmí Adésínà kó ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ aṣàbẹ̀wò sí Buhari táwọn kan tó mọ̀ nípa ṣínà sì ní ká béèrè lọ́wọ́ Akínwùmí Adésínà ipò ṣèjẹ́ lẹ́yìn ọdún bíi méjì tí Buhari kúrò níjọba ló ṣẹ̀ṣẹ̀ mà kóun fẹ́ lọ dúpẹ́ tí ò lọ dúpẹ́ láti oṣù kan ọdún kan tó ti kúrò níjọba tó sì ní ọ̀rọ̀ náà ó kọjá kíni lásán bí kò ṣe nípa òṣèlú ọdún 2027.